lára wọn. Àwọn tí ń balẹ̀. Ṣó bẹ́ẹ̀ni ṣó ti balẹ̀. Àwọn response to treatment. Àwọn tí ń balẹ̀. Lọ́wọ́ máa ń gbọ́ yín. Ṣé sà? Ẹ̀sìn náà pè é. Bismillah mi lọ ṣe tọ́ ní ọjọ́ bismillah. Èyí tó láyé ẹ bá rí. Èyí yóò lè gbà mọ́ta rẹ̀ bó ní yóò lè gbà láago kọ̀ọ̀sán. Tó bá tiẹ̀ dé ṣé òru la wà? Òní nǹkan tó forí lò sóòrù la wà? Òru la wà? Àfà o sì lọ ẹ̀kẹ́. Ọmọ ilé kò lè gbà àwọn ò lè gbà lọ́dọ̀ kò tó wọ́n gbẹ́dọ̀ orí àwọn ọmọdé bẹ̀rẹ̀ wọ́n gbẹ́dọ̀ lọ́pọ̀ kọ̀ọ̀kan àbá ẹni wọ́n jáde kọ̀ọ̀kan àbí ìwọ̀n gbowó ọ̀rẹ́ ni àbá ìfẹ́ sí ẹ̀ wo àgbọ̀wọ́ ọ̀rẹ́ àbá sì lẹ̀dọ̀. Kò sí nǹkan tí ó ṣe ó ń tanra rẹ ní. Ó ń tanra rẹ ní. Èmi lè ní tẹ́ra. Àwọn tó dojú ìjà kọ ànábì wọ́n padà fọwọ́ ara wọn sí ó fọwọ́ ara rẹ̀ síra rẹ ní. Ọlọ́run ayérayé ò gbé mọ níjà kẹ́rù obo níjà Olúwa ojú ìjà ni mo wà yìí o Jésù gbé mi níjà o. Ọjọ́ lọ títí ọjọ́ wọn kọjọ́ oṣù rírìn oṣù wọn kó oṣù lọ́nà ọmọ ọlọ́wọ́ lọmọ kékeré gbámọ́ mi ẹsẹ̀ lẹ́sẹ̀ lòkú bí rìn lọ́nà ọ̀nà kákí ń bọ̀ kí bí ó kákiri ọgbọ̀lé ọba kádàrú. Ó ń tanra rẹ bó ṣẹnu. Ó dojú kọ jà kọ èmi àfà jẹ́ ní kúrú àbọ̀ òun ojú ní ògbórúkọ mi. Nítorí pé a ti kọ́ pé àyà yóò pa àwọn àjòjì ẹ̀mí wọn yóò sì fi ìbẹ̀rù bójó sá jáde kúrò ní inú kọ́lọ́fín wọn nítorí náà ni mo sọ pé ní orúkọ jẹ́. Ẹgbẹ́ ṣe ìsínú kọ́lọ́fín ìgbàgbà lèmi wà. Ẹ sì fẹ́ dánú bí mi. Èmi tí mo rádó tí mo dán ọládó adó ọmọlẹ́kìtì tí mo fà dó mi rọ sájà àdó ńlá mi dá ìgbà ńlá mi dà. Ẹ mọ bá bẹ́ẹ̀ mọ lẹ́gbà. Ṣé agolo ìbí tó gbé dání tó pè nígbà tó domi dùn owó tara kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. Àbá o sì fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ. Kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Tí ìbá ṣe wípé bó ṣe jẹ́ mbá ní ọfọjọ́ ọlọ́jọ́ lọ ni ọba kú bá jáse kú tó tó gbọ́rọ̀ ọba kú bá gbọ́sẹ̀ kú tó ti rọrọ̀ lọ́rùn. Àwọn tó fojú ìjà kọ ànábì wọ́n fọra wọn ṣera wọ́n fọwọ́ ara rẹ̀ ṣera kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. Wo ọjọ́ ìyá yín èso nítorí pé wọ́n bá yín so síwájú tí n bá ní kí sẹ́kẹ̀sẹ̀kẹ̀ òun mú ọ káàbọ̀ mú ọ ó dì ọmọ ibi ọwà yìí ibi tó gbèsè. Abúlé gẹ́gẹ́ ló yẹ là gẹ́gẹ́ ló yẹ ìyẹn tó láyé ẹgbẹ́ pa. Ẹ̀jẹ̀ Jésù. Mo bá àfa sọ títí ọmọdọ̀ agídí mú wọn yìí ó ṣàpọ̀ṣà níbi téèyàn máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n má gbọ́wọ́ síyàn lẹ́nu náà. Kí wàá la fẹ́ ṣe báyìí? Ìmọ̀ kankan báyìí tí a lè ṣe. Èmi rò kankan. Kí ló rò? Bóyá tá a fi tó lórí létí. Àfà, mo ń rò kankan. Kí ló rò? Fún òbí ẹ̀ tó lọ pé bàbá Ṣàngó tó bá. Láti wá ṣe kí ni? Tí wọ́n bá ṣe nǹkan sí ààrẹ tó wà láyé. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run jẹ́ rí. Ó ti máa ń jẹ́kọ̀ọ́ àtẹ́kọ́. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́ọ̀bà òpè méjì. Lẹ́yìn ọlọ́ọ̀bà láàníkan ṣoṣo ní ìmọ̀sìn ní sẹ́lómi. Kí ló mọ forí balẹ̀ fókúta? Kí ló ìwọ ọmọ yìí kọ̀ lọ́mọ fún nǹkan tó sọ? Èmi Ṣàngótádé. Ṣàngótádé. Ẹgbẹ́ wù mí. Yéèyé o. Ẹgbẹ́ wà dé. Yéèyé o. Èé ṣe tẹ́ pè ní gbèjà yìí. Jẹ́jẹ́ ìyá mi ni o. Wọ́n jà kódà mọ́ ọ lòfin. Àwọn aráàlú ti mọ̀ wọ́n. Ẹ sì mọ̀ pé ibi tí ìfẹ́ ò bá ti wà, èmi ò sí bẹ́ẹ̀. Yeye, àǹfààní rẹ̀. Tí mo ṣe ń kọ́ fún ọ báyìí, bẹ́ẹ̀ ni mo ń parẹ́. Agbára mi ò gbé mọ́, kí ló ẹ̀ mo fi sátọ́yìn wa. A jẹ́ wípé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni o. Kò ṣeé fi ọmọdé. Wọ́n wà gbéra fúnra mi wà yìí. Mo ń bọ̀ lóde ayé. Ẹ mọ̀ retí mi lóde ayé. Yeye o.
Àfáìjà. Àánú fún mi náà. Yóò dà fún ọkùnrin. Àti ìparí oúnjẹ ní ìfọ́jà àbíyá. Ó lára yín. Àgónílé o. Tani àgónílé. Níbo? Nínú ilé àfa àwùsùbí láì nínú ṣètọ́ nírọ̀jìm. Àwùsùbí láì nínú ṣètọ́ nírọ̀jìm. Àbá ẹni sùúrù. Èmi ní kò yé gàlégàlé gan. Ẹ̀yin ọmọ pé àwa ẹlẹ́sìn àbáláyé gangan. Àwa gangan la kọ́kọ́ ní ìṣẹ̀ṣe. Ẹ má fi àárẹ̀ tí ò tó nǹkan ẹ̀mí ìdíra yín pamọ́ ní. Àwọn ẹni táwọn òfò yẹn nìkan ẹ̀ lò tí gbogbo àárẹ̀ ti ṣe yóò sì túká. Ẹ gbọ́ àbá. Èmi ò lò nǹkan ẹlẹ́sìn àbáláyé. Ẹ̀yin oníṣẹ̀ṣe. Ẹ̀yin ẹ̀bẹ̀ṣù pọ́pẹ́. Áwù! Bàbá mi, ńgbà wáyìí láti wá ràn yẹn lọ́wọ́. Ẹgbẹ́ wọn ti ń bòde láti gbòòrò ẹnu wọn. Ṣé tó yẹ wọ́n máa sọ rèé? Ẹ̀mí ti wá gbọ́ kàkà tí wọ́n fi lo nǹkan yín kí n kó pé mi. Ẹ máa lọ. Àgbàlagbé sọ̀rọ̀ bí èwe. Àwọn òní àní bínú tọ́ba. Ẹ̀yin àfa wá gbọ́ o. Láàrin ẹ̀ta gbogbo ìdílé yín wo oníṣẹ̀ṣe wa. Ilé ṣe ẹ máa lọ. Nìṣó ǹjẹ́ fi irú rẹ sẹ́yìn. Nìṣó jẹ́. Àgónílé o. Tani àgónílé. Níbo? Nínú ilé àfa àwùsùbí láì nínú ṣètọ́ nírọ̀jìm. Àwùsùbí láì nínú ṣètọ́ nírọ̀jìm. Àbá ẹni sùúrù. Èmi ní kò yé gàlégàlé gan. Ẹ̀yin ọmọ pé àwa ẹlẹ́sìn àbáláyé gangan. Àwa gangan la kọ́kọ́ ní ìṣẹ̀ṣe. Ẹ má fi àárẹ̀ tí ò tó nǹkan ẹ̀mí ìdíra yín pamọ́ ní. Àwọn ẹni táwọn òfò yẹn nìkan ẹ̀ lò tí gbogbo àárẹ̀ ti ṣe yóò sì túká. Ẹ gbọ́ àbá. Èmi ò lò nǹkan ẹlẹ́sìn àbáláyé. Ẹ̀yin oníṣẹ̀ṣe. Ẹ̀yin ẹ̀bẹ̀ṣù pọ́pẹ́. Áwù! Bàbá mi, ńgbà wáyìí láti wá ràn yẹn lọ́wọ́. Ẹgbẹ́ wọn ti ń bòde láti gbòòrò ẹnu wọn. Ṣé tó yẹ wọ́n máa sọ rèé? Ẹ̀mí ti wá gbọ́ kàkà tí wọ́n fi lo nǹkan yín kí n kó pé mi. Ẹ máa lọ. Àgbàlagbé sọ̀rọ̀ bí èwe. Àwọn òní àní bínú tọ́ba. Ẹ̀yin àfa wá gbọ́ o. Láàrin ẹ̀ta gbogbo ìdílé yín wo oníṣẹ̀ṣe wa. Ilé ṣe ẹ máa lọ. Nìṣó ǹjẹ́ fi irú rẹ sẹ́yìn. Nìṣó jẹ́. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn lè pa Ra. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ìyẹn rántí ojú àwọn tó ń ṣe púpọ̀. Mélòó la fẹ́ rántí? Èmi ni mo rí ọ̀rẹ́ mi mú mi wá sí bíbàdí tó bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ó ní ìwà ọkọ. Ìwà nígbà tọ́lọ́ ń dẹ̀sí ìyanu. Tọ́lọ́ ń kádàrá pé kẹ̀jẹ́ sábàbí tọ́lọ́ tó fẹ́ tó lè lọ́kọ. Tọ́lọ́ fún mi sí sábàbí gbígbà àdúrà mi. Wọ́n á ní kí n padà wá kí n wá sọ fún yín. Kí n sì tó fẹ́ mi mú orin. Ṣùgbọ́n ìgbà tí mo wá ń gbà yìí, ojú mi ò rí dájú. Ṣé kò sí? Dúpẹ́ lọ́wọ́ lọ. Tó rẹ̀ mí sí ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ lọ́lẹ̀ kan sí pé wà ní ayọ̀ àti àlàáfíà. Tọ́lá bá gbogbo ṣe ń ṣe dé kò sẹ́ni tó bí léèrè. Ó ti rẹ̀ mí sí ìyẹn. Ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n ó ti gba gbogbo. Àwọn nǹkan wo lẹ ti wá lò? Ó ti lo oògùn. Àwọn oògùn ni mò ń lò. Wọ́n sì ti ń gbà kó sí. Àlàáfíà ti ń dé díẹ̀ díẹ̀. Ẹ wá rí lọ bóyá bí hospital àbí kẹ́ ẹ tiẹ̀ pé yan nọ́ọ̀sì kan kó wá máa treat yín lé. Oògùn ni à ń lò. Kò sí wàhálà. Ṣé mo bá ti
màá pe nọ́ọ̀sì mi pé kó wá treat yín so all bills on me ọlọ́run dẹ̀ máa ṣe ẹ bá ń gba eléyìí. èmi ni mo ní adúrò owó yìí. ẹgbà ẹ fi jẹ wá nǹkan náà. ẹ̀jẹ̀ sún iná àdúrà. ibi tẹ́ ẹ ti ń mu owó yìí àgbà náà ní gbọ́ bẹ̀. àmín náà. lókèlókè lẹ́ẹ̀mọ́ lọ lókèlókè lẹ́ẹ̀rú sí lókèlókè lẹ́ẹ̀mọ́ lọ. àmín náà. ẹ ní jábọ́ ibi tẹ́ pé bá ti ń lọ ìgbà wọn náà. afọ́dé kí wọ́n sí mọ́ ìbọn sẹ́yìn tíra láti pè fún ọ̀gá gidi yóò fà pọ̀ ìbẹ́sì kẹ́nà ládẹ̀. ọlọ́run bò ní ká nira wa lára kọ́nà bá mi fún wọn lálàáfíà ilé ìgàn pọ̀. So afa àwọn òògùn tí mo wà ní báyìí mo ti kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ṣe máa lò ó pàṣẹ alẹ́ yìí ẹ̀jọ̀ torí pé kò sí nínú kí mo ṣe sọ fún ẹ lò máa lo méjì ní àwọn méjì ní alẹ́ mo ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ dédé ìjọba. ṣé ṣọ́kọ̀ yìí wà ní. bẹ́ẹ̀ ni wà bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ fi sí ìtòkí tẹ̀lé máa ń. òkè náà ẹ ṣe ga. kí wọ́n á ní kókó nǹkan tó mú àpáta. kò sí nǹkan rẹpẹtẹ tó ń ṣàfà náà ṣùgbọ́n ní àsìkò tó wà ní ẹjọ́ bàbá mi tó tí wọ́n nílò ìfẹ́ àwọn tí ní ìfipá gíga náà kò lè fi fún ọ ní àwọn ọkùnrin bẹ́ẹ̀ tí wọ́n dé màmá tó wọ́tẹ́lú bàbá mi ṣe ní pé ẹjọ́ ẹni ìṣọ̀ kí wọ́n lo àwọn ọkùnrin tó ní ìfẹ́ ẹ̀kọ́ ìgbésẹ̀ tí báwọn kọ́ síbẹ̀ wọ́n ṣe màmá lò. ẹ ṣe mo dúpẹ́ thank you very much. àwọn àrí ìtiwọ́ náà tó máa ń ní ìpapá tó ti bọ́ make sure pé wọ́n jẹun wọ́n tó lo òògùn wọ́n tẹ̀ lo òògùn yẹn fún bí ṣe ẹ̀kọ́ lò ó ṣùgbọ́n ara wọn lè yà tó ti bọ́. máa kọ́ yín. àwọn ti ń balẹ̀ ṣó bẹ́ẹ̀ni ṣó ti balẹ̀ àwọn response to treatment àwọn ṣe bá yóò máa ń gbọ́n ní ṣe é ṣe sà ìṣòro náà fún ìgbà. àlàáfíà fún àwọn onílé yìí. àlàáfíà fẹ́ tó ìyàwó ilé ẹ̀yin ni. ẹ jókòó. ṣé kò sì ti arí yín. ẹ wà á fà kó má bàa sí náà. mo gbọ́ pé ẹ̀yin àti bàbá ṣàṣẹ ìtajà gbọ́ pé àwọn ọ̀rọ̀ ṣé kò sí o. ẹ̀yin náà ẹ gbọ́ ẹ̀yin náà kí irú Ṣàngó tá déhùn àti ọmọ ìka mọ bá èmi nulẹ̀ wípé àwọn ní òkúta náà lè lò fún ìmúta àti yóò fi ya irú Ṣàngó tá dé ṣé kò sí àwọn ẹ̀fẹ́ ìgbẹ́mi lẹ̀ tọ́ni wá sábẹ́ àkútà mi ò fi ya. àfọ̀kò wà rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà rí ní sìn pé ńgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní gan ìfẹ́ láyé ara yín tó yá jẹ́ẹ̀jẹ́ ìwé mímọ́ sì sọ wípé ká fẹ́ràn àwọn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí a ṣe fẹ́ràn nítorí náà ẹ jẹ́ ká fi sùúrù ìwà pẹ̀lẹ́ pẹ̀lú ìfẹ́ ká fi bára wa lò nítorí kálàáfíà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè torí Ọlọ́run tí gbogbo wa ń ké pè ìfẹ́ ni Ọlọ́run gbogbo ìfẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi àlàáfíà ká fààyè fún àlàáfíà àti ìfẹ́ láàrin gbogbo. ó dà bẹ́ẹ̀ nǹkan tí ẹ bá wà nù àná. bẹ́ẹ̀ni káyé amúsà máa lo ìfẹ́ ni àná. mo ti gbọ́ ìyàwó ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe gan ẹ ṣe ẹ má bínú pé kí n lẹ́yìn o ẹ má gé ògbó lò. wọ́n ní kí n gbà láàyè. sórí ewé òròwé béèyàn bá já ọ láwọn sẹkọtà àti mọ̀ọ́sí kò sóò bẹ́ẹ̀ ọdún bẹ́ẹ̀ sórí ewé òròwé béèyàn bá já bíi mẹ́sàn-án rẹ̀ àwọn tó bá ní ọ̀rẹ́ ohun àbí nǹkan kan yóò wá mú àtàrí mẹ́sàn-án yóò tó bí kú àmọ́ n ò ní fẹ́ fi ọ̀rọ̀ yẹn ní fẹ́ fi dọ́là
lọ sí inú àpò bìrà tí mo gbé pọ̀ tó wà lókè. yóò rí ọ lọ àti atare ọmọ wa ń bẹ kí n kọ́ ọ tán kí n wà kọ́ ní gbọ́dọ̀ tí wọ́n tẹ̀sí gbèrè ẹni náà. ó bá mi. ọ̀yá ọmọ pẹ́ o yára kíá. Mà jálẹ̀ kó wò tó dé. Ẹ rà o bàbá. Ìyàwó ni. Ẹ mà lẹ̀. Mo ti bèrè yín ní inú ilé wọn lẹ wà nídìí òrò. Bó bá ti ní àwọn aṣẹ́ kan sí ni màmá wá di òrò bò báyìí. Èmi náà mọ̀ pé tẹ́ bá ti fi lè wá nídìí òrò báyìí ó láwọn aṣẹ́ kan tẹ́ mọ́ ṣe. Ṣùgbọ́n yín tó ṣẹ̀ wá jáde bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ ọ̀nù ilé ni mo fẹ́ bá yín sọ. Yín tó ṣẹlẹ̀ ni pé mo gbọ́ pé wọ́n ní ẹ lọ bá àfà. Bẹ́ẹ̀ni. Àfà sì sọ̀rọ̀ sí yín wọ́n fi bínú bá yín jà kódà mo gbọ́ pé wọ́n tẹ̀ tún lé yín jáde gan. Wọ́n sọ̀rọ̀ ọkà sí ara. Ṣùgbọ́n tó wá wà bẹ́ẹ̀ ni pé èmi náà ti lọ bá wọn. Mo sì ti bá àfà sọ̀rọ̀ gbogbo ẹ ti tán ní tó wá jáde ní pé bàbá mi ìfẹ́ kẹ́yìn náà bínú ẹ dákun ẹ jẹkùrẹ́ mi ìfẹ́ kẹ́ ẹ bínú bàbá. Torí báwa ṣe wà àwọn ìbínú níjọ́ tí àfà ti ń bínú rẹ̀ nítorí ìbínú kankan lára mi èmi ò bínú àfà ní bínú rẹ̀ ṣiṣẹ́ kankan lára mi. Ó dénú nígbà ẹ̀bùn. Ó dénú mẹ́yìn bí ọ̀kí. Ẹ jẹ́ ká máa fìfẹ́ bára wa lè ọ̀kan ṣoṣo lọ́lọ́run o ọ̀nà tó ń kálukú wá ń gbà sí Ọlọ́run ló yàtọ̀ tó ti yẹ bàbá yẹn fẹ́ kẹ́ ẹ bínú ẹ dá. Ìyàwó ni torí bó tẹ̀ sí wá bá mi ó dùn nù tètè mi àmọ́ gbogbo àbínú èmi ò mọ̀ pé ẹnìkankan bínú nígbà tí ti ń bínú títẹ̀ ǹjẹ́ mi mọ̀ pé èèyàn bínú àmọ́ ní ìsìn báyìí nígbà tí ti sọ̀rọ̀ ó ti kánú. Kò sí wàhálà a lè jọ lọ ní ìsìn gan ní ìsìn kájọ kọ́ ọmọ lùyọ́ kájọ rìn papọ̀ ká lọ rè bá a kọ́. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ já lọ bá wọn gbà náà ẹ ṣeun bàbá. Sẹ́ẹ̀rí ọ̀dọ̀ abẹ́ǹgbà tí gbogbo wa ní ìsìnká ti kọ́ ọmọ lùdọ̀ torí pé wọ́n ní orí adìrẹ kì í burú ó yé dúdú orí gbogbo wo ní burú orí adì kì í burú kó má yọ lóòrùn orí wa ò ní burú ṣé wá rí ní ìsìn nítorí pé nígbà tí Ọlọ́run Olódùmarè tọ́kọ́ fẹ́ dá ilé ayé ọdẹ ilé ayé bẹ́ẹ̀ àwa tá a sì jẹ́ ẹlẹ́sìn àbáláyé àwa ni ó kó gbogbo ẹ̀ wọ́n tó ti jẹ́ wípé ilé fi máa ń sọ ọ̀rọ̀ àwọn ìyá wa ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ǹgẹ̀ olómi tútù ni wọ́n máa ń sọ wípé àwọn ni wọ́n ń bẹ nígbà tí ò ti sì dókítà tí ò sì kankan àìjà lọ́dọ̀ ìyá àbíyé o kíni àwọn ni wọ́n bẹ́ ńgbà náà àwa gangan àwa la di gbogbo ẹ̀ mọ́tọ́ jẹ́ pé bá àfa bá ń bẹ ní ìsìn báyìí bọ́ọ̀ bá lo tébúlẹ̀tì àbó lo kíní kankan gbogbo ìwé àtẹ̀gbò ni wọ́n fi ṣe é kí wàá lóde táwọn bára wa jà nǹkan kan náà jọ gbogbo wa àmọ́ ní ìsìnká àti dọ́kọ́ ọmọ olùbọ́pọ̀ tí gbogbo wa tá a ti ṣe ra wa lọ́kọ̀ọ́sọ yìí ẹ wo kò sí wàhálà àmọ́ káàmọ́ kọ́ ọmọ olùbọ́sọ ni tí kálukú bá ti á ní àfìdánmọ́ ara wa lọ àbí bó ni ìyá. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ni torí pé ìfẹ́ ni Ọlọ́run ó sì ti wà ní àtètèkọ́ṣe ó sọ nínú ìwé mímọ́ Bíbélì ní John 3:16 ó ní Ọlọ́run fẹ́ gbogbo aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó sì fi ọmọ rẹ̀ kan ṣoṣo sílẹ̀ fún gbogbo wa irú ìfẹ́ náà ló yẹ ká máa fi bára wa lò ọ̀kan ni Ọlọ́run ọ̀nà tí gbogbo wa ń gbà pé ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. ó ṣe tọ̀tọ̀tọ̀. nínú Kùránì alápọ̀nlé nínú Súrà Al-Hujurat chapter 49 verse 13 ó ní nítorí náà ni mo ṣe dá yín ní tabo kí ẹ máa sin Ọlọ́run ọba àlá kò sọ pé ká ní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ká ní ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú ọlọ́ọ̀ba kan ṣoṣo ní àjọ sìn àtàláwo àtònífá àti pásítọ̀ àti kìrìsìtẹ́nì tábàdé nìkan wò kó tó di pé kìrìsìtẹ́nìtì àti mùsùlùmí dé ẹ̀sìn àbáláyé gẹ́gẹ́ ní àbábá ńlá wa ni wọ́n ń sìn torí náà ẹ bá gbọ́dọ̀ tóbi Allahu Akbar eriwo ayagbo ẹ ṣe wọn jẹ orí yìí ò ní burú ẹ wá rí ní ìsìn báyìí gbogbo wa lájọ máa kọ́ ọmọ lùbọ̀ ẹ wò ń bọ̀ ẹ wà wọlé lọ ní ìsìn báyìí mo ti láwọn àkókò díẹ̀ nǹkan tí mo kó dà sí àgbàlá ẹ já lọ rẹ.